الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل، إليني الدرس الثامن عشر. الدرس الثامن عشر، إذا لك إليك جديني أكون number 18 لاتينو ترى دروس اللغة العربية لغير الناطقين بها. المدرس olùkọ́ olùkọ́ ní كم أخا لك يا محمد. كم أخا لك يا محمد. brother mélòó ló ní ìrẹ Muhammad. ọmọ ìyá lọ́kùnrin mélòó ló ní ìrẹ Muhammad. Muhammad sọ pé lí akhun wahidun. lí akhun wahidun. ọmọ ìyá kan ṣoṣo iná ni mo ní. I have one brother. Al-mudarrisu olùkọ́ tún sọ pé wa kam ukhtan laka. ọmọ ìyábìnrin mélòó ló wà ní? How many sisters do you have? Muhammad sọ pé li ukhtani. Li ukhtani. I have two sisters. Mo ní ukhtu méjì, mo ní sisters méjì. Al-mudarrisu olùkọ́ ní kam ajalatan lid-darrajati ya Hamidu. Táyà mélòó? How many tires does a bicycle have? Táyà mélòó ni dàrájà kẹ̀kẹ́ ní? Táyà mélòó ni kẹ̀kẹ́ ní? Hamid sọ pé láha ajalatani. Láha ajalatani. It has two tires. Táyà méjì náà lónìí. Al-mudarris sọ pé kam idan fi sanati ya Zakariya. Ọdún mélòó ló wà ní ọdún kan? Yẹn pé ìdù mélòó, ayẹyẹ ọdún mélòó iná ló wà láàrin ọdún ọ̀kan, nínú ọdún ọ̀kan. Ìrẹ Zakariya. Zakariya sọ pé fi sanati idan. Nínú ọdún kan ṣoṣo, nínú ọdún kan ṣoṣo, láti ìbẹ̀rẹ̀ dópin, ìbẹ̀rẹ̀ ọdún láti ìbẹ̀rẹ̀ dópin. Ìdù méjì, festival méjì náà ni ó wà, ọdún méjì ló wà. Huma, àwọn méjèèjì dẹ̀ ni Eidul Fitri wa Eidul Adha, ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá. Al-mudarrisu sọ pé ya Ibrahim, mo pè ra Ibrahim, abuka tajirun kabirun. Bàbá rẹ̀ olùṣòwò ńlá ni, olùṣòwò ńláńlá iná ni bàbá rẹ̀. Kam sayyaratan indahu. Mọ́tò mélòó bàbá rẹ̀ ní? Torí pé olùṣòwò ńlá ni, ẹni tí ó lówó lọ́wọ́ ni. So mọ́tò mélòó ló ní? Mọ́tò mélòó ń dájú ẹ ní? Ibrahim dáhùn pé indahu sayyaratani kabiratani wa sayyaratani saghiratani. wọ́n ní bàbá òun ní sayyaratani kabiratani, mọ́tò méjì tó tóbi, wa sayyaratani saghiratani, àti mọ́tò méjì tó kéré. mọ́tò láńlá méjì, mọ́tò kékeré méjì. Al-mudarrisu sọ pé kam nafidhatan fi ghurfatika ya Ismail. Wíńdò mélòó ló wà nínú yàrá rẹ̀ rẹ̀ Ismail? Ismail dáhùn pé fiha nafidhatani. Fiha nafidhatani. Wíńdò méjì iná ló wà níbẹ̀. Al-mudarrisu sọ pé liman hadhani daftaran. Ta ló ní exercise book méjì yìí? Ta ló ní exercise book méjì, ìwé ìkọsẹ̀ méjì? Aliyun. Ali dáhùn pé huma li, they belongs to me. Èmi ni mo ní wọn, èmi ni mo ní àwọn méjèèjì. Al-mudarrisu sọ pé liman hatani al-misfaratani. Liman hatani al-misfaratani. Títa ní rúlà méjì yìí ṣe? Ta ló ní rúlàs méjèèjì yìí? Yunus sọ pé huma li, èmi ni mo ní wọn.
èmi ni mo ní àwọn méjèèjì. níta fẹ́ kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni almuthanna. Almuthanna nínú Arabic language has three numbers mẹ́ta péré. Tàbá fẹ́ sọ tàbá sọ̀rọ̀ nípa àwọn nǹkan lágbọ́nrin òǹkà wọn a sọ pé mẹ́ta péré náà ni singular, plural and dual. Singular ọ̀yọ̀kan ni plural mẹ́ta lọ sókè, dual òun ni méjì. So dual dẹ̀ ní ó máa ń tọ́ka sí nǹkan méjì, ó máa ń tọ́ka sí nǹkan méjì tẹ́ pé dual form dẹ̀ ní ó máa ń end ní ani alif àti nun a máa rí nígbẹ̀yìn wọn. àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ dual form a máa rí kíni, a máa rí ani nígbẹ̀yìn wọn. alif àti nun a máa rí ní ìgbẹ̀yìn wọn. so bí ó ṣe rí náà rí al-muthanna dání òun ni tó ń tọ́ka sí nǹkan méjì lákọ àbí lábo. yálà ó jẹ́ nǹkan tó wà rashana ni àbó wà irashana. ma dalla ala ithnayni aw ithnatayni lil-aaqil wa ghayri al-aaqil. ma dalla ala ithnayni aw ithnatayni lil-aaqil aw ghayri wa ghayri al-aaqil. so tó ń tọ́ka sí nǹkan méjì lákọ àbí nǹkan méjì lábo. yálà ó jẹ́ nǹkan tó wà rashana ni àbí ó wà irashana. gẹ́gẹ́ bá ṣe rí níbí bal àti ukhtani aqil ni ukhtani sisters méjì arípín kan tó ní làákàyè iná nìyẹn. àwọn sisters wọn ní làákàyè yẹn ni pé èèyàn yín náà ni wọn yálà wọn ní làákàyè àbí kò tiẹ̀ ní làákàyè. so almuhimu ni pé ó máa ń bí ní náà á lo àbí muthanna inan ó lè wà ní dual form. ukhtun ukhtani imra'atani rajulun rajulani waladun waladani bintun bintani. bákan náà ó lè jẹ́ ghayra aqil gẹ́gẹ́ bí kíni ajalatani sayyaratani nafidatani. ṣùgbọ́n alẹ́ pátá ghayra aqil náà ni wọ́n tó ti bẹ́ẹ̀ kọ́ muthanna iná ni wọ́n. ad-daftarani naam bí ó ṣe rí náà ni iná lílé. lẹ́yìn náà nǹkan mẹ́ta tún kọ́nu dánlẹ́kọ̀ọ́ yóò ní hadhani àti hatani. hadhani àti hatani. hadhani gẹ́gẹ́ bá ṣe rí níbi liman hadhani ad-daftarani. bákan náà rí hatani níbi liman hatani al-misṭaratani. hatani òun ni dua fún huwa dua fún huwa àti hiya òun ni huma. dua fún huwa àti hiya òun ni huma taari níbi ọ̀rọ̀ aliyun huma li àti yunus huma li. huma yìí dua ló jẹ́ fún huwa àti hiya. huwa méjì nǹkan méjì tó jẹ́ akọ tá a sọ pé tá a fi huwa rìfáàsì tá a fi domir pronoun huwa tá a fi rìfáàsì tó bá ti pé méjì yóò di huma. bẹ́ẹ̀ náà ni hiya náà hiya nǹkan tó jẹ́ feminine ọ̀yọ̀kan àti feminine mi abada méjèèjì papọ̀ huma náà ni dua àwọn jẹ àwọn méjèèjì huma. so dua fún hadha àti hadhihi dua fún hadha àti hadhihi òun ni kíni òun ni ìtafẹ́mọ̀ níbi òun ni ìtafàrà sí níbi. dua form fún hadha òun ni kíni òun ni hadhani. dua form fún hadha òun ni hadhani hadhani hadha hadhani. dua form
fún hadhihi òun ni haatani, òun ni haatani. So bí o ṣe rí náà ilé hadhani wọ́n máa ń lò fún, ó jẹ́ ismu ishara fún nǹkan méjì tó súnmọ́ wa, tó jákọ, tó sì ní làákàyè. Kò bá sì mọ́ ní làákàyè náà, yálà ó ní làákàyè àbí kò ní làákàyè, yálà ó wà rational àbí ó wà irrational. Hadhani lálò fún nǹkan méjì, nǹkan tá a fi ń tọ́ka, hadhani a máa fi ń tọ́ka sí nǹkan méjì tó súnmọ́ wa tó sì jẹ́ akọ, ti hadhani tó wà fún nìyẹn, yálà ó wà rational àbí ó wà irrational. Hatani òun náà jẹ́ ismu ishara, nǹkan tá a fi ń tọ́ka sí nǹkan tó jẹ́ abo, nǹkan in tó yàtọ̀ ní méjèèjì lásán náà lè. Hadhani wà fún akọ, hadhani wà fún abo, gbogbo àwọn functions yòókù wọ́n jọ kópa níbẹ̀, wọ́n jọ dọ́gba níbẹ̀. So a sọ pé hadhani daftarani tàbí hadhani ad-daftarani, hadhani ad-daftarani. A sọ pé hadhani qalamani, hadhani tajirani. bẹ́ẹ̀ náà ni hadhihi hatani na hatani al-mistaratani, hatani nafidhatani, hatani sayyaratani kabiratani. Bí o ṣe rí náà lè hadhani ciidani, hadhani ciidani. Naam. So lẹ́yìn náà nǹkan mi tí a tún mọ̀ níbí òun ni kam. Kam, kam yìí ó jẹ́ ismu istifham, ó máa ń tọ́ka sí òǹkà, a fi máa ń béèrè béèrè nípa òǹkà, a fi máa ń béèrè béèrè nípa òǹkà pé how many, ìtumọ̀ rẹ̀ ni how many, mélòó, mélòó. So orúkọ tí ó wà lẹ́yìn rẹ̀ yóò jẹ́ kíni, yóò jẹ́ mansub. Noun tabari after kam yóò jẹ́ kíni, yóò jẹ́ mansubun, mansubun. Mansubun ni pé yóò gba fatha báyìí, yóò gba fatha báyìí. Orúkọ wo ló wá ń jẹ́, ọmọ pé orúkọ rẹ̀ ní tamyiz, tamyizun, tamyizun. A sọ pé kam nafidhatan, kam kitaban, kam akhan, kam ukhtan. Jadi ukhtan, akhan, ajalatan, idan, nafidhatan. Gbogbo ẹ̀tàn rìyàn tamyiz iná ni wọ́n jẹ́, tamyiz iná ni wọ́n jẹ́. Naam. So lápèjúwe i'rab a sọ pé hadhani ad-daftaran, tàbí lápèjúwe tá bá sọ pé hadhani daftarani tí ó sì alif àti lam bẹ̀, hadhani mubtada, daftarani khabar, iná nìyẹn. bẹ́ẹ̀ náà ni hatani nafidhatani, هاتان نافذتان مبتدأ خبر. So eléyìí wọ́n á pé kam akhan laka, kam akhan laka. Kam yìí a sọ pé ismu istifham lòun, istifham iná ni kam, ẹni pé ìtàfin béèrè ìbéèrè. Akhan wọ́n wá jẹ́ kí ó jẹ́ tamyiz, tamyiz. Bí ó ṣe rí náà ní ilé. Tamarin, exercises. Ajib anil as'ilatil atiyah musta'milan il muthanna. Wọ́n ní answer the following questions using dua. Dáhùn àwọn béèrè tó ń bọ̀ yìí lẹ́nu tó ń dáhùn pẹ̀lú muthanna, pẹ̀lú òǹkà méjì. So wọ́n á fún wa ní example pé kam qalaman indaka, kam qalaman indaka, pẹ́ẹ̀nì mélòó ló ní, indi qalamani, indi qalamani. Naam. Bí eléyìí bó ṣe rí iná ni. So lẹ́yìn náà níbí mísàlẹ̀ yìí ká sáré gbójú wo
ìsàlẹ̀ níbi ìsàlẹ̀ tamarin wọ́n ní pé al-akhu fàárí pé ó wà nínú kínní kam akhan níbi kam akhan wọ́n á sọ after rẹ̀ pé al-akhu akhu muthanna rẹ̀ òun ni akhawani kì í ṣe akhani kì í bá a sọ pé kam akhani lára akhawani indi aw li akhawani kò ní jẹ́ li akhani àti sọ ẹ̀sọ́ onímọ̀ yẹn Allah al-musta'an. eléyìí tẹ̀mínà lẹ́kẹ̀jì wọn pé iqra waktub read and write khalidun lahu ibnani wa bintani khalidun lahu ibnani wa bintani fi hadha albayti ghurfatani kabiratani so akaban yakọ. tẹ̀mínà lẹ́kẹ̀ta wọ́n ní pé iqra il-mithal al-atiya ka iqra il-amthilata al-atiya thumma da' في الفراغ فيما يلي تمييزا لكم واضبط آخرهم wọ́n ní kó ka àwọn examples tó ń bọ̀ yìí ka examples tó ń bọ̀ yìí كم أختا لك كم قلما عندك كم سيارة في الجامعة lẹ́yìn náà kó wá fi sí àwọn ààyè tó gbófo yìí nínú àwọn kan tó ń bọ̀ yìí tamyiz eléyìí tó bá a mu tamyiz fún kam fi àwọn tamyiz tó bá a mu sí iwájú kam kó wá ṣe dọ́pù ìgbẹ̀yìn rẹ̀ kó fàmì sí ìgbẹ̀yìn wọn. ìyàbọ̀ ṣe rí kam ukhtan ọkàn máa kọ pé kam ukhtu rárá kam ukhtan bó ṣe wà yìí so anything tí àwọn náà bá mú wá báyìí ṣe kí n báyìí ṣe nìyẹn ukhtan bàbá yẹ pé kẹ́lí mọ́mí làmú wá ní akhan sadiqan bí yóò ṣe jẹ iná nìyẹn. تمرين لك يعني حول المبتدأ في كل من الجمل الآتية إلى مثنى wọ́n kí a change subject tó wà níbi àwọn following sentences yìí ká change sí muthanna ká change sí dua wọ́n fún wa ní example pé hadha kitabun ó di kíni hadhani kitabani so yẹba yẹ sọ síwájú mubtada khabar so nípa change al-mubtada eléyìí tó síwájú tó jẹ́ ismu ishara yìí òun ni al-mubtada òun la change hadha qalamun hadhihi mistaratun so ọjọ́ tó fún wa ní ẹsùn bí hatani so lórí ń ta ṣàlàyé síwájú gbé kí ni pé dua fún hadhihi òun ni kíni òun ni hatani dua fún hadha òun ni hadhani. اقرأ الكلمات الآتية واكتبها مع ضبط أواخرها so wọ́n pé káka following nouns yìí àwọn following words yìí káka wọn pẹ̀lú correct ending káka kádẹ̀kọ́ káka á sì tún kọ wọ́n lẹ́ni tí ó fi àmì sí wọn bó ṣe tó àti bó ṣe yẹ. lẹ́yìn náà wọ́n ní thanil kalimati al-atiya sọ àwọn kalimat àwọn words tó ń bọ̀ ìsọ wọn di muthanna mú dua form àwọn words tó ń bọ̀ yìí mú wọn wá bí ó ṣe rí náà ní ilé yẹn wọ́n á mú al-kalimatu al-jadida wa new vocabularies kam how many wọ́n fi ń bèèrè nípa nǹkan al-eidu festival al-ajalatu táyà mọ́tò ni táyà ọ̀kadà ni táyà kẹ̀kẹ́ ni wọ́n ní jámọ̀ rẹ̀ ní ajalatun aw ajalun jámọ̀ méjì lónìí ajalatun tàbí ajalun. alhayu street jámọ̀ rẹ̀ ní ahya'u arriyalu riya saudi tó ń nan saudi jámọ̀ rẹ̀ ní riyalatun arrak'a
الركعة táwọn pè ní raka alákọ̀ọ́kọ́ raka ẹlẹ́kejì jamu rẹ̀ ní raka'atun raka'atun almistaratu rúlà almistaratu rúlà jamu rẹ̀ ní masatiru masatiru bí eléyìí bó ṣe jẹ́ iná ni wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته